Ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí ketekete. Ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá tí mo dẹ̀ nígbàgbọ́ wípé Ọlọ́run Olódùmarè á ṣe kíni, á gbà fún wa. Mo kẹ́yìn al-ulama warasatul anbiya, ẹ̀yin àfáà Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́. Mukadam Sheikh àfáà akọ́mọ níkéwà, àfáà akọ́mọ lẹ́sìn pẹ̀lú gbogbo mùsùlùmí ayé pátápátá pé assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuhu. Mo wá kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi nínú ẹ̀sìn Kristẹni, Reverend Bishop nínú ìjọ Àgùdà, ìjọ mímọ́, ìjọ onírìbọmi Kérúbù and Séráfù Celestial. Mo kí n gbé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín àti gbogbo ìdílé yín pátápátá. Mo wá kẹ́yìn ẹlẹ́sìn kẹsìn kan, mo kẹ́yìn ẹlẹ́sìn àbáláyé. Mo kí yín pé ewé á máa jẹ́, egbò á máa jẹ́, ẹ ní ṣe ewé já, ẹ ní ṣe egbò àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kẹ́yìn ìyá mi abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọtọmọ kì í fi ṣubú, ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọtọmọ yìí fi rẹ̀ dànù. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi, ọ̀kan fọ́ ọ̀kan nù, ẹ̀ ń fọ̀kan ṣoré kiri. Èyí tẹ́ ẹ fi ń ṣoré kiri, ẹ fi ṣàwá wọn Yorùbá, ẹ fi ṣe wá lóore owó, ẹ fi ṣe wá lóore ọlá, ẹ fi ṣe wá lóore àìkú tí ṣe baálé ọrọ̀ tó rẹ́yìn làgbà gbanigbani. Mo wá ṣèbà orí tó kún tí ò níná, mo ṣèbà ọjà tó kún tí ò lérò, mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. Ẹ̀yin àgbà gbanigbani, mo ṣèbà yín o. Mo kí kábíyèsí ọ̀nìrìṣà, jìgbìnìbí àti àkún aláṣọ àlà funfun gbò, ọ̀jájá afìdí ọ̀tẹ̀ janlẹ̀, ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì, àrólé Oòduà. Mo kí ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́, ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé, the first Ẹlẹ́wùétù, ìyàndá Ẹlẹ́wùétù. Ọmọ kú tí kò gbọdọ̀ pa, ọmọ àrùn tárùn ò gbọdọ̀ ṣe, ọmọ àdábálé, ọmọ àfòmọ́ òde, kìnìún òkè akẹ̀sán. Ikú bàbá yèyé. Bàbá mo kí yín fún ti 50 ọdún, 50 years lókè èèpẹ̀. K'Olódùmarè kó jẹ́ kẹ́ ẹ ṣọ́lẹ̀ pẹ́, kẹ́ ẹ pẹ́ lórí àpèrè àwọn baba ńlá yín. Ìmọ̀ polongo ìran Yorùbá tẹ́ ń polongo, tẹ́ gbé Yorùbá nation dání, k'Olódùmarè ó má jẹ́ ó dàrú mọ́ yín lọ́wọ́, àlùbáríkà àwọn tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kí bàbá tèmi Olúbàdàn ilẹ̀ Ìbàdàn, ọba Senator Rasheed Adéwọ̀lú Ládọjà, the Olúbàdàn of Ìbàdàn land. Bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀, àyànràn Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. In the history of Ìbàdàn, bódà kí n tiẹ̀ ní in the history of Nigeria, mi rò wá àti ìlẹ́ni tó jẹ́ former senator tó jẹ́ former governor tó tún wá padà di ọba. Ìgbà Senator Rasheed Adéwọ̀lú Ládọjà yóò tulẹ̀ Ìbàdàn lá o, yóò tulẹ̀ Yorùbá lá. Mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá pátápátá, látọ̀rí gọ́vnà Ṣèyí Mákindé, gọ́vnà Lucky Ayédatiwa, gọ́vnà Abíọ́dún Oyèbánjí, gọ́vnà Nurudeen Adémọ́lá Adélékè Jackson, gọ́vnà Dàpọ̀ Abíọ́dún pẹ̀lú gọ́vnà Babájídé Sanwó-Olú. Mo kí yín o. Mo kálànà fún gbogbo ìran Yorùbá pátápátá. Bàbá mi Professor Banji Akíntóyè alànà fún gbogbo ìran Yorùbá. Mo wá kéjìká tí ọ̀já sọ bọ́ lọ́rùn ẹni. Májàsọ́lá Àdìsá ọmọ adé ẹmọ, àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé létéńté, ojú tó lé ojú tó kó. Olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò, bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí, owó bàbá Dámilọ́lá. Májàsọ́lá tó sùn nínú ilé tó tún bara rẹ̀ lẹ́rù. Ìgbòho mọ̀rẹ́ ọmọ alágbàdo òde, ọmọ ládéládé ládé Aláàfin Ọ̀ládé, adé aládékún ńlá gbàfà láàfin.
bọ́ bá wá rú ọ lójú lọ́nà, bọ́ bá pàdé ikú bàbá yèyé Aláàfin lọ́nà, kó bi wọ́n léèrè pé ṣé lóòótọ́ adé aládé kó la gbà fún yín. Igboho Oosha bàbá, mo kí yín o, mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá nílé lóko àti lẹ́yìn odi, gbogbo ọmọ Yorùbá ní diaspora, gbogbo ọmọ Yorùbá nílẹ̀ Kóòtù Òjíire, gbogbo ọmọ Yorùbá ní Bayelsa, gbogbo ọmọ Yorùbá ní Kogi, gbogbo ọmọ Yorùbá ní Kwara, pẹ̀lú gbogbo ọmọ Yorùbá ní Delta State. Ẹrù tí abiyamọ kì í tú wò, wọn ò ní gbé ká yín mọ́lé o. Níbo mò ń lọ lálẹ́ yìí? Ibi mò ń lọ ò jìnnà, àmọ́ ibi tí ń yàyọ́ pọ̀. Ẹ jẹ́ n kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí ikú tó mẹ́ni ibi lọ, ikú tó pajú ẹni ibi dé. Lójú ẹ̀yin kan ni Buhari ti lè jẹ́ ni ire, àmọ́ lójú irú àwa báyìí ẹni ibi ni Buhari. Ẹ̀yin kan tẹ́ wá sẹ́nu gbàgàdà bí ilẹ̀kùn abógundé, tẹ́ ń sọ̀kò ọ̀rọ̀ sólóyè Sunday Igboho Oosha lórí wípé ó sọ̀rọ̀ ní kété tí Buhari jáde láyé. Tẹ́ bá ní ń fi kú yọ̀, orí yín ti dàrú, ẹ ti ṣí èrè. Torí tẹ́ ẹ bá ṣí èrè ní ẹni lékún sí ni, tó lódùmarè wá kádàrá kọ́wọ́ rẹ̀ ọmọ bàyàn, tó lọ wá fàjòló ara rẹ̀ hàn, tó wá gbẹ̀mí tiẹ̀. Ẹ wá ní a má fi ṣe yẹ̀yẹ́, a yẹ́ga Buhari lọ́nà ọ̀run. Màmá dúró de bí ọjọ́ bíi 2-3 ni kí n rẹ́sìn tẹ́ ẹ fẹ́ ṣe. Sẹ́rù mi yọ ṣàdúrà fún Buhari, wàláì Buhari ò ní wà lùjẹ́nnà. Ẹ ń bá jókòó kí Buhari ó wà lùjẹ́nnà ga, ó ń tọ́ ò ní ṣe oríire. Buhari agbára lọ́wọ́ Ọlọ́run tó fojú wa rí, àrọ́mọdọ́mọ rẹ̀ náà witness irú ẹ̀. July 1st 2021, ọjọ́ ọmọ lè gbàgbé nínú ìtàn ìran Yorùbá, ọjọ́ ọmọ lè gbàgbé nínú ìtàn olóyè Sunday Igboho Oosha, ọjọ́ ọmọ lè gbàgbé nínú ìtàn àwa méjèèjì láti ẹkọ́rẹ̀ ìlú Àbújá. Ẹ sọ fún mi, ọ̀pọ̀ wa la balance mọ́dé ní lórí pé Buhari give order pé wọ́n lọ rèé pa wá mọ́lé. Ẹ̀yin dèdèrìn amúkún mẹ́kọ̀ọ́ kan aláìnílàákàyè ẹ̀dá, ẹ wá ń bú Sunday Igboho pé ń sọ pé kò ní í dáa fún yín. Ìgbà tí Buhari Boko Haram tó ní ká lọ rèé pa olóyè Sunday Igboho Oosha mọ́lé, èé ṣe tẹ́ ẹ̀ pàrọwà fún gbà náà pé wọn kì í ṣe bẹ́ẹ̀. Bó ti ẹ̀ ṣe pé nínú ẹ̀yin olórí burúkú ọmọ Yorùbá tó kú mọ́kù amọ̀nà ọ̀run má lọ́kan, ẹ so pàǹpá pọ̀ pẹ̀lú Buhari láti rí wípé ká gbẹ̀mí olóyè Sunday Igboho Oosha. Bẹ́ẹ̀ bá gbàgbé, bẹ́ẹ̀ bá rántí tẹ́ ẹ sì rántí tẹ́ ẹ gbàgbé, inú àwa 12 tá a rè ìlú Àbújá, èmi dé, mo pàdánù ìyá tó bí mi lọ́mọ. Dúdú ó pàdánù bàbá tó bí lọ́mọ. Lady K díẹ̀ ló kù kí ìyá tó bí Lady K ó ti da láǹgànà kó tó dé. Àdògán wọ́n gbẹ̀mí ẹ̀ ní fọnáfọnsu ní ìjọ́ kìíní oṣù keje ọdún 2021. Àfáà Fatai wọ́n gbẹ̀mí ẹ̀ níbi tó ti ń gbé kírun lọ́wọ́ ní fọnáfọnsu ní that same date. Ẹ wá sọ fún mi, ẹni a máa ṣàdúrà kí Buhari wà lùjẹ́nnà, alùkíní inú násòsè. Wàláhì tàláhì, mo tó fi Ọlọ́run búra, ká lórí ọ̀fẹ́ wà fún mi ni kí n débi sàárè rẹ̀ kí n máa fi gígùn mọ́lẹ̀. Ẹ wá níwọ̀n èé yọ òkú èwo ohun èé yọ. Ṣé ká láwa ká ní Igboho kú, ká ní Igboho ká ló kú, Buhari ò ní yọ. Ẹ̀yin lórí burúkú tẹ́ ń sọ bá ti Buhari ń gbà náà sẹ́ẹ̀ ní yọ. Ẹ dá lóhùn o, torí pé kéèyàn tó ṣègbésẹ̀, kó tó hùwà, kó tó sọ̀rọ̀, ó dá kéèyàn kọ́kọ́ máa gbé sórí làákàyè pé
tó bá jẹ́wọ́ ní ńkọ́ èyí tí í ṣe ní rí. You need to consider other people when you are doing things. That if it were to be me, if I were to be the one, how will I feel? Buhari maltreated us. He showed us shege. Ebi láàrin ọjọ́ bíi mélòó kan ní dìndìnrìn kan náà jáde ní ṣé lọrin kọ́ ni àbíbo tó ní wípé no kì í ṣe lọrin Buba Galadima ó ní wípé àwọn mọ̀ọ́mọ̀ mú Buhari wọnú òṣèlú kó lè wá fún ìran Yorùbá lápẹ́ ni ẹ̀yin Yorùbá ẹ̀ sì ronú bá a bá wá parọ́ tá a sòótọ́ kìí ṣègbà Buhari ni wọ́n finá mọ́ ìran Yorùbá jù ni. Wọ́n bẹ̀rẹ̀ lórí wípé wọ́n kọ́kọ́ ní ẹ̀yin bàbá wa o gbogbo nǹkan tẹ́ ẹ fi ń ṣọ́ ara yín tó jẹ́ nǹkan ààbò bóyá ìbọn sakabula àbáwọn nǹkan kan ìjọba Buhari ní ẹ lọ rèé sọ̀míìtì rẹ̀. Ẹni tí ó bá sọ̀míìtì ẹ̀ àwọn ó mú o àwọn ó ṣe gbá kan o àwọn ó ṣàwo kan o kété tán sọ̀míìtì ẹ̀ tán wọ́n kóná yá ìran Yorùbá wọ́n pa kúkúrú wọ́n pa gígùn wọ́n ń bọ́mọdé sùn wọ́n ń bá gbà á sùn. Àwọn ìyá tó ti jẹ́ wípé wọ́n ti súnmọ́kùnrin gbẹ̀yìn ní ìsìn ó ti lé lógún ọdún àwọn Fúlàní wọ̀nyí fi tipátipá bá wọn ṣàṣepọ̀. Wọ́n ń wọlé wọ́n ń gbọ́kọ lójú aya wọ́n ń dú ọkọ lójú aya wọ́n fi pa báyàwó lò pọ̀ lójú ọkọ rẹ̀. Ẹ̀rànjú kalẹ̀ yọ Buhari ńgbà náà sọ fún ńgbà náà wípé kódà kéèyàn máa ṣe báyìí. Ẹ ti gbàgbé pé Buhari ti ń ṣàdánwò fúnran Yorùbá bọ̀ ọjọ́ ti pẹ́ ni fẹ́ni tó bá ń tẹ̀lé ìtàn bọ̀. Ní ìgbà kan sí ìkan ṣẹlẹ̀ láyé bàbá wa Alhaji Lamu Adésínà tí wọ́n ń ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ńgbà náà. I think that was between the year 1999 to 2003. Alhaji Lamu ń ṣe gómìnà tí wọ́n wá kẹ́fìn àwọn Fúlàní ńgbà yẹn tí wu ìwà aláàbí kan. Alhaji Lamu wá order arrest wọn. Buhari wèrè yìí ọmọ tẹkọ̀ létí láti Katsina ó wá sílẹ̀ Yorùbá ń bì ó wá ṣe kìlọ̀kìlọ̀ tó lágbára Alhaji Lamu Adésínà kẹ́lẹ́ máa mọ̀ ìgbà tí Buhari ti ń ṣàkóbá fún wa bọ̀. Ẹ wá mú pẹ̀lú ọ̀rọ̀ tí Buba Galadima tó sọ ìgbà wọ́n mọ̀ o mú Buhari wá kó wá ṣe ààrẹ kó wá ṣààrẹ káà lè bá a fi ìyà jẹ ìran Yorùbá ni. Fúlàní ọ̀wà dé wọ́n mọ̀ claim ibi tí ò ṣe é claim wọ́n mọ̀ láwọn làwọn nílẹ̀ ní wọ́n bá wa nínú oko wọ́n láwọn làwọn nílẹ̀ ilẹ̀ àwọn ní torí náà ń kọ́ àfikàn pa gbogbo wa dànù. Ẹ̀yin kan wá níwọ̀n èéfi kú yọ ẹni níwọ̀n èéfi kú yọ Buhari gan ọlọ́mọdé wọ̀gọ́ kúkú oró. Ẹ sọ fún mi bó wá padà realize pé àwọn ọ̀tá wa tó fojú hàn ìní olóṣèlú ọ̀tá tó fojú hàn fún ìran Yorùbá olóṣèlú ni. Ìgbà kan tí àwọn ẹgbẹ́ kan tá lọ sí Òkè Ògùn tí wọ́n lọ rèé kojú Iskilu Wakili tá a sì mọ̀ tí gbogbo ayé mọ̀ wípé Iskilu Wakili ọ̀daràn pọ́nbélé ni tí ń ṣekú pa kúkúrú tí ń ṣekú pa gígùn tó jọmọ Fúlàní. Lọ́jọ́ tí lọ rèé mú ga wọ́n fi irinṣẹ́ burúkú wọ́n fi jẹ̀wọ̀ láàrin ara wọn àmọ́ Olódùmarè kádàrá kọ́wọ́ ọ̀ràn Yorùbá kó dùn wọ́n dẹ̀ mú wọ́n hand over ìfọlọ́pàá àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ẹja sí prison ní Abolongo lọ́yọ̀ọ́. Arẹ́gbẹ́ṣọlá dìndìnrìn aláìníla akáyè ẹ̀dá. You were the Minister of Interior then.
ọwọ́ rẹ ni àkótó civil defence, immigration ọwọ́ rẹ ló wà, fire service ọwọ́ rẹ ló wà. Arẹ́gbẹ́ṣọlá torí ìwọ náà bá ta ní ìsìn ó pera rẹ mẹ̀sáyà, ẹ sí eré gan-an ọ̀dà Arẹ́gbẹ́. Were you able to account for us nígbà tí ìwọ àti àwọn Buba Galadima tẹ̀sọ̀ pàǹpá tẹ̀ lọ rèé bọ́ọ̀sì tí wọ́n bọ́ọ̀sì abolongo? A máa ń béèrè lọ́wọ́ yín dọ̀là wípé níbo ni Iskilu Wákìlì níbo ló wà? Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ǹjẹ́ ẹ rákàntì ṣe fún wa dòní bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí? Ẹ ṣàlàyé fún wa Iskilu Wákìlì tẹ́ ẹ ló dọ̀fẹ́ kúrò nínú ọgbà ẹ̀wọ̀n bó o ló ṣe kúrò, àwọn wo ni wọ́n mastermind bí wọ́n ṣe kọlu abolongo? Tí èyí bá ṣe pé ẹ̀yin ọmọ Yorùbá ó yẹ kí èjì á máa rorí kárí wípé olórí burúkú làwọn pípù yìí. Irú Arẹ́gbẹ́ṣọlá yẹn ó yẹ ká lẹ̀ lóko pa ni. Arẹ́gbẹ́ṣọlá yẹn lọ́wọ́ lọ rèé skóra rẹ̀ ẹ̀ ń dèdèrìn ẹ̀lẹ́lẹ̀ sọ pé yín lẹ́ rescue wa. Rescue ta ni? Ta ń ràn yín iṣẹ́? Àwọn ọ̀wá rescue lọ́dọ̀ ti yín mọ̀, ìran Yorùbá fẹ́ gbòmìnira ni. Rescue olórí burúkú wo ló ń bá kiri Arẹ́gbẹ́ṣọlá? Ó ní kúre. You were the Minister of Interior for good 8 years. Arẹ́gbẹ́ṣọlá dákun jẹ́ n bi ọ́ léèrè kí n dàda rẹ̀ dà fúnran Yorùbá. Sọ́mi kìí sáyé rẹ náà lọ́jọ́ wípé gbogbo àwọn ọ̀daràn tán fi sí prison ìṣe ló ń kọlu prison náà ń tú wọn lẹ̀. Nígbà tó jẹ́ wípé kíni o ti bá Fúlàní jẹ, ọba Fúlàní mu, ọba Fúlàní ló gbà, ọtọwọ́bọ̀wé àdéhùn pẹ̀lú Fúlàní. Ọwọ́ àtàràn rẹ ọwọ́ adẹ́nìsí ọwọ́ àzàgá gẹ́gẹ́ òun pera rẹ ní nǹkan ayanga rẹ láyé Arẹ́gbẹ́ṣọlá. Ẹ̀yin olóṣèlú wọ̀nyí ìdá ọba ìdá ìjòyè gómìnà sẹ́nítọ̀ tẹ́yìn gbàbọ̀dé fáwọn ọmọ Yorùbá lágbára lọ́wọ́ Ọlọ́run tó bá kù ìṣẹ́jú kan tẹ́mi ọ̀bọ̀ lára yín ẹ̀ ráre. Ẹ ṣe kíni ẹ̀ ráre. Buhari yín náà kàn ẹ̀kẹ́wé atẹ́ ẹ̀kọ́ ni fún yín. Gbogbo aṣíwájú pátápátá ni ó jíyìn iṣẹ́ tá a rán wọn. Wọ́n ní adaranjẹ̀ níyín ẹ jíyìn bó lẹ ti dà wá jẹ̀ sí. Buhari darí wa gẹ́gẹ́ bí ẹranko. Dictatorship Buhari pọ̀ jù. Ó darí wa bí ẹran. Ẹ wá lọ́lọ́yè Sunday Igboho Oosha ń fi kú yọ. Ta lè yan ọba tó fi kú yọ bí ó ṣe Buhari? Ṣé ká ní Igboho kú tẹ́rí Igboho pa? Ṣé Buhari ò ní fi kú yọ? Tẹ́sà pé wọ́n rí Igboho pa gan. Ẹ̀yin olórí burúkú kan ẹ bọ́ sórí afẹ́fẹ́ ẹ fi ń tó ṣẹlẹ̀ ẹ fi kú yọ Àdògán ẹ fi kú yọ Àfáà Fàtáì ẹ fi ń tó ṣẹlẹ̀ ẹ fi ń yọ olóyè Sunday Igboho náà. Kí lẹ wá ń bá wa sọ? Ẹ sọ fún mi ṣé ẹ rò pé mi ò jí lọ́jọ́ kan ìsúre fún yín ni? Gbogbo ẹni tó bá Buhari ṣèjọba pátápátá ẹ̀ ní ńlálẹ́ Arẹ́gbẹ́ṣọlá àtàràgbá nọ́ọ̀sì àti gbogbo yín. Ẹ rò pé mi ò ìsúre fún yín ni? Àdògán kábíyèsí Ọlọ́run ká nírú Àdògán ẹ̀mí Àdògán àtàfà Fàtáì wọ́n lè pàdé spiriti Buhari lọ́nà ní ká kọ́kọ́ nà lánàá bolẹ̀ náà pé bíjọ́ ọ̀dájọ́ ó tiẹ̀ dé ṣé á kọ́kọ́ nà ọkọ̀ tó kọ́ máa wọ̀ kọ́ wọ kọ́ máa nú ọ̀run kí á fún lápá. Wọ́n náà ń fi kú yọ àkúfà ní kú wọn jẹ fún yín. Gbogbo yín pátápátá tẹ́ ẹ lọ́wọ́ nù dìgbòlu ilé olóyè Sunday Igboho àkúfà ní kú wọn jẹ fún yín. Ẹ ní kíní kan orí yín ti burú. Wọ́n máa fàsìkò lẹ̀ ní kí máa wo wèrè tẹ́ fẹ́ ṣe. Kẹ́ńdẹ̀ kẹ́yà ká ṣe báwọn. Ẹ̀ẹ́dì kú yọ̀yàn ẹ ti sí èrè. Tálẹ̀ bá fi kú yọ̀ bí ọba ṣe Buhari. Buhari tó jẹ́ wípé bó ṣe kú yẹn ó yẹ kẹ́ ẹ jẹ́ àgbẹ̀ òkú ẹ̀ ká gé lékìrí lékìrí. Èkìrí lékìrí báyìí ká gé ká wá sin bí ìgbà téèyàn bá sin súyà ká máa háǹgì ẹ̀ sí gbogbo orígun. Àwọn ọmọ tó parí Lẹ́kì tó géètì sẹ́ẹ̀ ti gbàgbé ni. Ta ló họ́dà àwọn kó wọ́n pa wọ́n?
ayé ìjọba ta ni àwọn ẹlẹ́sìn ṣáìtì ta ló họ́dà pé wọ́n pa wọ́n kì í ṣe Buhari ni ẹ̀ẹ̀mẹ̀jẹ̀ tí ń bẹ lọ́rùn rẹ̀ ni ẹ̀ẹ̀mọye ẹ̀mí aláìṣẹ̀ tó tọwọ́ Buhari bọ́ ni lábẹ́ ìjọba rẹ̀. Do you know the numbers of Yorubas that lost their life during the regime of this useless man called Buhari? Ó ní kúre Buhari. Ẹ wá sọ pé à ń fi kú yọ. À ń fi kú yọ. Wọ́n bá fi kú yọ kí wọn ọ̀bá tó wá fi yọ. Tó ní Buhari wá kú. Ṣé kára máa ṣe ẹni eré lọ ẹni tá ní ẹni eré ń bo. Ta lẹni eré? Ta ni ẹni eré? Ṣé Buhari lẹni eré? Àtúkúkú rẹ̀ lọ́nà ọ̀run. Àmáìdí gbogbo ayé tó sọ̀rọ̀ lóye Sunday Igboho láì dá ẹ lọ́ọ̀rẹ́ ṣe wá gbéjẹ́mọ́wọ́ bí bẹ́ẹ̀ kọ́ á máa kọlù yín tààrà. Ìbá ṣèwọ́ kí ni ìwọ ṣe? Kírun tán ṣẹlẹ̀ sólóyè Sunday Igboho Oosha látọwọ́ Buhari kó ṣẹlẹ̀ sí fámìlì rẹ̀ àbí kó ṣẹlẹ̀ sí wọ̀ gẹ̀gẹ̀ yín pawó lóko. Bí Buhari ṣe kú yìí ó yẹ ká kó ìlú ká kó ìfọn bọ́ta ni ẹ̀rán àmọ́ kéékèèké tó ń jubiléètì ń Kánò pé Buhari kú ni. Ẹ mọye ṣáìtì tó kú ni ẹgbẹ́ ṣáìtì àbí kí ló ń pè wọ́n tó kú ni. Ẹ mọye àwọn ọmọ tó kú Lẹ́kì tó gèètì ní kẹ́ẹ̀ tó ní dírámà ni. Ṣé ẹ mọ̀ wọ́n ni? Ìjọba tyranny, ìjọba bú, ìjọba pààyàn. Ẹ wá ń sọ pé kinní kan ẹ jẹ́ lọ rèé sọ agbéjẹ́mọ́wọ́. Orí ọ̀rọ̀ olóyè Sunday Igboho Oosha ẹ̀yàn kan bá bú Igboho Oosha yóò fojú sunkún ọmọ ni o lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí kì í ṣèpè àmọ́ tó bá jẹ́ pé náà ni ẹ fara mọ́. Ẹ sọ Igboho dání tí ò lè wálé. Ẹ fìyà já láìṣẹ̀ ẹni tí ò ṣẹ̀yìn tí ò ròyìn lórí ọ̀wọ́ pé ẹ mọ́ pààràn mi mọ́ ẹ mọ́ fi màálù jẹ oko àwọn ìran mi mọ́ ẹ mọ́ fipá bá àwọn ìran mi sùn mọ́ ẹ mọ́ jí wọn gbé máa béèrè owó tabua lọ́wọ́ wọn mọ́. Ẹ wá sọ pàpà ẹ kọlu ilé rẹ̀ ẹni ọwọ́ afẹ́ pa ọlọ́wọ́ akádàrá kọjá pé kó rẹ́yìn ó ń tàn ẹ wá ní fi kú yọ. Ẹ wá ní fi kú yọ sọ̀rọ̀ nu àbí sọkúsọ. And all of you, most of you are now seeing Aregbesola as a messiah. Ẹ ti ya wèrè. Aregbesola wo Raufu ẹni ibi tí pamọ́ rẹ̀ balùwẹ̀. Àníṣẹ́ k'Aregbesola wá sọ fún wa gbogbo jailbreak tó ṣẹlẹ̀ nígbà tí fi ń ṣèjọba àtòun àti èyí tó ti kú dànù. Kí ló ṣẹlẹ̀ nígbà náà? Iskilu Wakili abẹ́ kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ká sọ fún wa níbo ni kéèsì yẹn dé. Ọmọ tó kú ní Kogi combatant pilot flying officer Tolúlọpẹ́ Arótilé. The father even cry out wípé èéṣe kí ní ṣẹlẹ̀ ìdájọ́ òdodo ọ̀wáyé láti ìgbà tọ́mọ yìí ti kú torí pọ́mọ yìí jẹ́ ògo ìran Yorùbá ẹ sì mú mọ́tò ẹ fi pa dòní àrí justice. Kéde Tolúlọpẹ́ Arótilé ṣe torí pé ó jẹ́ combatant female pilot tó jẹ́ kó ń là kọ́kọ́ ọrú rẹ̀ tá a kọ́kọ́ ní tí ń bá àwọn terrorist wọ̀nyí tí ń bá wọn wọ̀ yá àjà nínú igbó ó ti wá ká yín la inú ti bí yín ẹgbẹ̀mí ẹ̀. Ẹ̀yin kan wá dákẹ́ ẹ wá ń sún àsì ìran Yorùbá ẹ wá fọwọ́ lẹ́rán ẹ̀ ń worú àwọn Arẹ́gbẹ́ṣọlá ẹ̀ńtẹ́gẹ́ donate òkò sáwọn ará Ọ̀ṣun state ní àgbàgbé half salary tó ń kó fún wọn ni. Bó o ṣe ń gbaṣẹ́ lọ́mọ rẹ̀ ń gbaṣẹ́ ìyàwó rẹ̀ ń gbà. Gbogbo iléeṣẹ́ tó ló gbé wọ́sùn Raufu ẹ̀dà ẹ̀yin ìka olóṣèlú gbogbo yìí gbogbo yín pátápátá ẹ̀ ní lálẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ẹgbẹ́ ẹ̀ náà bálabàlà gbùlù ni gbogbo yín pátápátá ìkà lẹ́yìn olóṣèlú wọ̀nyí ìkà. Aláǹfikún yọ Buhari ọ̀rọ̀ yẹn ń dùn mí gan ni
kò ní dá fún Buhari lọ́dọ̀ ọ̀run ká dá fún mo bẹ́ tọ́lé sàárè rẹ̀ lórí. bẹ́ẹ̀yàn bá fi kú yọ Buhari ó yẹ kí èèyàn tó gba ládá ni torọ́ dá wa lágara pọ̀ ó fẹ́ fi Ìgbòho dá wa lágara ni mọye èèyàn tó gba kú májàsọ́lá kú ni afábàtà yìí lọ àdògán lọ tí ọmọ àdògán ṣé yóò ṣàdúrà fún Buhari ni sọmọ afábàtà yìí ṣé yóò ṣàdúrà fún Buhari ni èmi tí yàrá mi kú ṣé ṣàdúrà fún Buhari ni dúdú tó pàdánù ìyá rẹ̀ ṣé tó pàdánù bàbá rẹ̀ ṣé yóò ṣàdúrà fún Buhari ni ẹ̀yin olórí burúkú ẹ̀ wá lọ́n fi kú yọ ọ̀yẹ́ kí bí Buhari ṣe kú ó yẹ kí n gbàlù ní kí n máa ní ọwọ́ tẹ́ o ògúlù tó bọ́nú òpin ọwọ́ tẹ́ o kí n máa jókè ìlú ké lára àwọn ọ̀tá tọ́lódùmarè tọ́rán síran Yorùbá ìkan lọ àní Iskilu Wákìlì Arẹ́gbẹ́ṣọlá pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ wá bá wa sọ bí ẹ wà ẹ dá wa lóhùn wọ́n dẹ̀ sọ̀rọ̀ yìí ó dẹ̀ rí bẹ́ẹ̀ Buba Galadima ó ní wípé àwọn mà mú Buhari wọnú òṣèlú láti wá jẹ̀ràn Yorùbá run ni ẹ̀yin ká wá ń nẹ́gẹ̀ ní tó wá dùn mí ni bí ọmọ Yorùbá náà ní tó wá ń sọ pé Ìgbòho ń fi kú yọ Buhari sọyẹ kó tẹnu ọmọ Yorùbá tó bá ní làákàyè sọyẹ kó tẹnu ẹ̀ jáde ẹ̀ tó fẹ́ pààrọ̀ yín ẹ̀ tó fẹ́ pààrọ̀ yín ẹ̀ tó ṣe tán láti pààrọ̀ yín dànù sọyẹ kó tẹnu ẹ̀yin ọmọ Yorùbá jáde wípé Buhari wọ́n fi kú yọ ta ni ọba fi kú yọ Buhari bí èbá ṣàwà Buhari olórí burúkú ẹ má bá ń ṣe ètò yìí àtúnkùkù rẹ lọ́nà ọ̀run o Buhari àtúnkùkù rẹ lọ́nà ọ̀run torí náà ńkọ́ mo sọ yìí mo dúró ná lórí ọ̀rọ̀ Buhari àmọ́ ìsọ̀rọ̀ gbèsè ìsúnkún sígbà yìí ní ìgbésẹ̀ gangan bẹ́ẹ̀ bá dá lóhùn ẹ mọ̀ borí kómi alice o wọ́n yẹ̀yẹ́ yín o mọ̀ ń pa yín létọ́lẹ̀ ní òjé bẹ́ẹ̀ dákọ àmọ́ bẹ́ẹ̀ bá yín lè rìpláì tí mo rí pé ẹ tó bú Ìgbòho lórí ọ̀rọ̀ yìí tí yín ó bàjẹ́ tìrantìran tòrá fẹ̀dí yín ta àjẹyọ mọ bẹ́ẹ̀ ṣe tó àjẹyọ mọ bẹ́ẹ̀ ṣe kù ẹ̀yin olórí burúkú yìí mo dúpẹ́ lọ́wọ́ àwọn Àmọ̀tẹ́kùn pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn Àgbẹ̀kọ̀yà tí a fi tètè bá wa wá àwọn ẹni wa tán jí gbé tán bá wa wá wọn jáde láì fi kọ́bọ̀ gbà wọ́n àìrájẹkù orò mo ṣe ń sọ ọ̀rọ̀ mi ti yé ọmọ Yorùbá àìrájẹkù orò ọwọ́ sì tẹ ògbóǹtarìgì ajínigbé kan lẹ́yìn tó ti wà níléeṣẹ́ ọlọ́pàá bá a ṣe ń sọ̀rọ̀ yìí adúpẹ́ o adúpẹ̀pẹ́ òkun àtọ̀sà ohun odò wẹ́wẹ́wẹ́ ìran Yorùbá á ṣẹ́gun ọ̀tá àtọ̀tá alẹ́ o àtọ̀tá òde o amọ́niṣe ni afàìmọ́niṣe ni aṣẹni tó bá ní dárò with greatest surprise wípé ọmọ Yorùbá kan wà nínú àwọn ajínigbé wọ̀nyí ọmọ Yorùbá ní give out to information bí wọ́n ṣe rí àwọn ọmọ Yorùbá jí gbé ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ ṣiṣẹ́ wọ̀nyí tí wọ́n fi rí àwọn èèyàn yìí gbà jáde mo kí yín o mo kan sára sí yín a máa ń sọ wípé security ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ ìgbà tá a bẹ̀rẹ̀ sí ní ṣe fúnra wa ní ìsìn à ń rí result ẹ mọ̀jà parọ́ tẹra wa májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ ọwọ́ kan ní mo pè wọ́n ní Ndémọ́lá ọba Ìgbòho ìlú Ìgbòho ọyá tó bá gbà láàfún ẹ̀yin náà wò within just 24 hours within 24 hours wọ́n pọ̀ bá di inú igbó yẹn ẹ̀yin wo tó bẹ́ ń sìn
ẹ ń parọ́kò fún Ìgbòho ló jí ẹ lọ sílùú rẹ̀ lọ́rẹ̀ẹ́ jìyàn gbé àròkò lẹ́pa àwa náà wá dá padà fún yín pé ẹ tó bẹ́ ń sìn ẹ lẹ́nu níbẹ̀ ń sìn ayé yín àdá. ẹ̀yin Àgbẹ̀kọ̀yà wa àdúpẹ́ lọ́wọ́ yín o ipá ò ní kún yín Ọlọ́run máa kún yín lọ́wọ́ ẹ ní dààmú ẹ mọ̀ rí ṣe lágbára lọ́wọ́ Ọlọ́run. We really appreciate you. òfin tí ẹ lẹ́gbọ́ tẹni ẹlẹ́ni Olódùmarè ní sanrú wọn lẹ́san. èmi ó sùn lé màá ṣe gbá kan àwọn Àgbẹ̀kọ̀yà wọ̀nyí ò sùn wọn àfinú igbó sílẹ̀ they are attending to emergency situations at when due. àná gbàgbà ká lọ sùn náà bọ̀ wọ́n fi ra wọn jìn gẹ́gẹ́ bí ìlànà tó lóyè Sunday Igboho Oosha tí ń bá bọ̀ wọ́n ní ọ̀gbọ́dọ̀ parun kò sì ní parun. ẹ̀jẹ̀ ń súnkò ń bẹ̀ ná àìrájẹ̀kù orò adúgbẹ́ àìrájẹ̀kù orò wọ́n ti ń sọ èmi náà dakọni díẹ̀díẹ̀ tó mo ti ń tẹ̀lé wọn díẹ̀díẹ̀. ẹ̀yin lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ọ̀gá ẹ wo ohun tó ṣẹlẹ̀ láàfin Àwùjalẹ̀ wọ́n lẹ́yìn oníṣẹ̀ṣe dànù kúrò láàfin wọ́n lẹ́ẹ̀lẹ̀ sún mọ́rẹ̀gbèrègbè ibi òkú ọba. ìgbà kan tí ọba tó làmẹ̀laka tó bá wàjà a kì í fojú rókù wọ́n máa ń pa òkú ọba mọ́ni ó lójú àwọn tí fojú kan òkú ọba. èéṣe kí ni tó ṣẹlẹ̀ tó jẹ́ wípé ẹ̀sìn àjòjì ó ti gba ọ̀pọ̀ nǹkan sọnù lọ́wọ́ ìran Yorùbá. àwọn mùsùlùmí ń pariwo olè lé àwọn oníṣẹ̀ṣe lórí ẹ wá bá ń bi àwọn ọba ilẹ̀ Yorùbá tí ń jẹ èwo nù wọn ló jẹ́ wípé tíà àbí láwà níná léwé nù pẹ̀bí èwo nù wọn ni wọn lágbẹ́rẹ́ lórí. ẹsẹ̀ wá joyè adékòdèrè tẹ́ ẹ dórí àpèrè tán tẹ́ ń fẹsẹ̀ pa àwọn baba ńlá yín lórí. Olúwo nìkan la rò pé gbó ti yí lórí àmọ́ pé ọba ilẹ̀ Yorùbá tí gbó ti yí lórí pọ̀. Olúwo lòun ò fọ́ òòṣà òun ọ̀fẹ́ gangan and I keep on asking the question all the time ṣé tẹ̀síbíyù àti kùránì ṣé ni Olúwo kà àbí tẹ̀síbíyù yìí irú eléyìí báyìí ṣé ń lolúwo fà nínú pẹ̀bí ni. ewé àkókò tí a fi ń mọ yín létí ká tó gbádé lé yín lórí ẹjọ́ nítorí Ọlọ́run áyàwó ló wà nù kùránì. ìṣẹ̀ṣe ni èéṣe tẹ́ ẹ wá ń ṣe ìlòdì síṣẹ̀ṣe. wọn ní kẹ́ ẹ má sin ọba nílànà mùsùlùmí tẹ́ ẹ bá fẹ́ sìn àmọ́ ẹ ṣe jẹ́ kí ìṣẹ̀ṣe ó ṣe tó ní í ṣe ń bẹ̀ kẹ́yìn ṣe ń tẹ́ ẹ fẹ́ sìn. wọn àṣàṣọ wọn gbọ́n fẹ́ gé pààtì rẹ̀ wọn àná fẹ́ ṣe nǹkan kan ìtàn fẹ́ ṣe ni wípé káà náà ó ṣe ìdárò awo. ọba kú ẹ̀hẹ̀ ń bá mú ọba ẹ ti sí èrè o sorry to say o ẹ ti bàṣẹ̀ṣe jẹ́ àṣà àti ṣe ìran Yorùbá ẹ ti bàjẹ́. gbogbo àwọn nǹkan yìí náà là ń sọ fún yín. ṣé níbi tí àdánwò dé bá wa ń báyìí nílẹ̀ Yorùbá ẹ̀sìn àjòjì ní both Christianity and Islam. àwọn ẹlẹ́kọ wa sínú àdánwò yìí. ọmọ ń ṣe Islam ó dẹni tí ò lè dọ̀bálẹ̀ fún bàbá tó bí lọ́mọ mọ́ àbí ọmọ náà wọ́n ti ṣẹlẹ̀ náà lẹ́ẹ̀kan. ẹ̀sìn sọ kìrìsìtẹ́nì ń wo bàbá rẹ̀ tí ń ṣèṣẹ̀ṣe ń wo bàbá rẹ̀ gẹ́gẹ́ bí Sátánì.
ní ìgbà tí bíbélì gan sọ fún yín pé ẹ fi ti késárì fún késárì. èéṣe àní Muhammad sallallahu alayhi wa sallam tẹ́yìn mùsùlùmí tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ ǹjẹ́ kì í ṣe ìṣẹ̀ṣe lànàbí bá gbòòrò Mẹ́kà ni ṣe bí òòṣà ló ń bọ̀ ń bẹ̀. èyí ṣe tẹ́yìn wá mú òòṣà ilẹ̀ Yorùbá tẹ̀ ń parun. èéṣe ẹ̀yin ọba wọ̀nyí èéṣe kí ló dé tẹ̀ ń fojú egbò tẹ́lẹ̀? kí ló dé tẹ̀ ń jẹ́ wọ́n máa rí àwọn oníṣẹ̀ṣe gẹ́gẹ́ bí olóòórùn? kí ló dé tẹ̀yin ọba ilẹ̀ Yorùbá wọ̀run sùnsùn bí ẹni tí ò ní kú mọ́? kí ló dé? ọba tó bá ti mọ̀ pé òun ò lè ṣe ìṣẹ̀ṣe, ọba tó bá ti mọ̀ wípé gbogbo ń tà ń ṣe nínú ìṣẹ̀ṣe òun ò ní máa bá wa ṣe, is either you go and become a pastor or a sheikh or afa. ẹ fi ìṣẹ̀ṣe lẹ̀ fáwọn tí ń ṣèṣẹ̀ṣe. ẹ ṣe kí ni? ẹ fi ìṣẹ̀ṣe lẹ̀ fáwọn tí ń ṣèṣẹ̀ṣe. ìgbà tí kábíyèsí ọba Lámídì Adéyẹmí Àtàndá Adéyẹmí the third tí wọ́n wàjà níbi ọdún mélòó kan sẹ́yìn, kò sẹ́ni tó mọ̀gbà kan ṣe kábíyèsí àmọ́ bí ẹ sì mùsùlùmí sì lálàáfin Ọ̀yọ́, àmọ́ ètò ìṣẹ̀ṣe lọ bó ṣe yẹ kó lọ. tójú wa kírun, wọn tójú wa ṣe nǹkan kan, wọ́n ṣe gbogbo nǹkan létò gẹ́gẹ́ bó ti yẹ ká ṣe. èéṣe ẹ dá lóhùn kí ló wá dé tẹ́ ẹ dorí ìṣẹ̀ṣe kodò torí selfish interest yín, torí kán lè máa pè yín lẹ́ni mímọ́? sáà tí ń ṣẹ̀ṣẹ̀ṣe ìṣẹ́ni mímọ́ ni ọ̀pọ̀ ẹ̀yin àfà pásítọ̀ mọ́ tó oníṣẹ̀ṣe ìfàbòsí kún tán ṣe. pásítọ̀ kan wà ní ìsìn gbogbo tí màá mọ̀ láyé rẹ̀ ọ̀jọ̀rọ̀ olóṣèlú lọ, kìnní kan ní ọ̀wọ́lé ìbò, igbá kan ní ọ̀wọ́lé ìbò. sọ́lọ́run ló pè ọ́ kalẹ̀ mọ́ sọ gbogbo èèyàn ni? ọlọ́run ló pè yín kalẹ̀. ọlọ́run wàá ní sẹ́méjì tí ó ràn yín ju sólóṣèlú lọ. kí ló kan pásítọ̀, kí ló kan àfáà pẹ̀lú èèyàn kan dì káàmpù láti inú ẹgbẹ́ kan sẹ́gbẹ́ kan tẹ́gbẹ́ ìmídìí ìjọba ti wá dì káàmpù báyìí, iná ọlọ́run ó ti máa ràn yín sí ẹ. tí ẹ bá ṣe pé ẹ ti kó làákàyè wa, ẹ ti kó inú àgádágodo, inú koro, ẹ ti á ti pa. ẹ ti sọ gbogbo wa dọ̀dẹ̀. ìṣẹ̀ṣe làgbà ó, ìṣẹ̀ṣe làgbà gbogbo ayé ẹ jẹ́ ká nífá. ìṣẹ̀ṣe làgbà, ẹ má jẹ́ àparọ́ tanra wa. bá a jẹ́ mùsùlùmí, bá a jẹ́ kìrìsìtẹ́nì, kò ní ká kọ̀yìn sí ìṣẹ̀ṣe. bí náà bí wa nìyẹn. ọdún wo ni Islam dé? ọdún wo ni Christianity dé? tẹ́ wá ti kọ́ńtẹ́ ẹ ti ń ṣe látàìmọye ọdún kí Christianity kí Islam kó tó dé, tẹ́ wá kọ́lẹ̀ ẹ jọba, ẹ bá wà náà pèbì eriwo yà erí kíní kan lẹ́ẹ̀mọ́ ṣe, bẹ́ẹ̀ bá wá pò náà pèbì ẹ wà ní ọ̀nà tẹ́ ẹ gbà, àkàbà tẹ́ ẹ gbà tẹ́ ẹ fi débi tẹ́ ẹ déhùn ẹ ní wọ́n rè dànù. kí ló dé? torí náà ńkọ́ ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ ṣọ́ra yín o, ẹ pààrọ̀ inú yín, ẹ pọ̀dọ̀fín. èyí tó bá mọ̀ pé òun ò lè ṣèṣẹ̀ṣe lọ jẹ pásítọ̀, jẹ àfáà. irú Olúwo ní ìsìn àti nípa ẹ̀mí àlòun, ẹ má ka Olúwo kọ́ba ilẹ̀ Yorùbá mọ́. ẹ má ka kún mọ́. now ẹ̀yin ìyá mi, bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, àbúrò mi, I want to make this special appeal. ṣé ẹ ráwọn Àgbẹ̀kọ̀yà wa yẹn? wọ́n nílò tó pọ̀ o, kì í ṣe nǹkan tá a lè máa sọ lórí afẹ́fẹ́. mo wá ń rọ̀ yín, mò ń tù yín,
ẹ bá mi ràn wọ́n lọ́wọ́. lóyè Sunday Igboho Oosha ti gbìyànjú, wọ́n ti ṣe wọ̀n tán lè ṣe. ẹ jọ̀ọ́ ṣe rí àwọn tá a bá ń pè tí nǹkan bá ṣẹlẹ̀ lójijì tẹ́lẹ̀ act tẹ́lẹ̀ ń dìde lójijì ṣe ń respond láì wo ti ọmọ wọn láì wo ti ìyàwó. ẹ mẹ́jà fún wọn ní reason láti regret pé èé ṣe táwọn ń jà fún ìran Yorùbá. wọn gba sálárì níbì kankan, wọn gba sálárì o, tọrọ kọ́bọ̀ tẹ́ ẹ bá fún wọn náà wọ́n fi ń ra gàrí. And I must tell you this, most times gàrí àtẹ̀pàlọ́ làwọn ń mu. sẹ́fẹ́ wọn máa gbàbọ̀dé fúnran Yorùbá ni. tá a bá kọ̀ tá a fún wọn láwọn nǹkan tó fẹ́, ibẹ̀ làbọ̀dé ti wọlé. torí bàbá rí fẹ́ wo ibi táwọn ń lọ ìjà wọn gbowó lọ́wọ́ ẹni, ìjà wọn tú ọ̀daràn yìí lẹ̀. àmọ́ ilẹ̀ tán ti mú lọ́dọ̀ bàbá wa kékaka kò jẹ́ kán lè gbàbọ̀dé ran Yorùbá. ẹ dákun mo wá ń bẹ̀ wá. ẹnu pé níbi ìjọ òun ni wọ́n nídìí rain boot àti rain jacket. bàbá wa kan pledge pé wọ́n bá wọn kó wá àtìyá wa báwọn gẹ̀ẹ́tì ẹ̀ fún wọn. mo wá ń bẹ̀ yín, mò ń rọ̀ yín, mò ń tù yín, ìtàn nílò pọ̀. 09036 37 1643 09036 37 1643. You can message me. Ibo lẹ́lẹ́ gbà ràn wọ́n lọ́wọ́ ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ káàárọ̀ oòjíire ó ṣe kókó. ẹ má jẹ́ ọ̀rẹ́ wọn bí wọ́n ṣe ń bá lọ yìí, kí ẹ máa bá lọ bẹ́ẹ̀ títí tá ìgbòmìnira wa. láìpẹ́ láì jìnnà alárìí ọtí ìjàgbá nǹkan ó gbé nǹkan hanu tẹ́ fojú ara yín rí. Ọlọ́run tó lẹ́mí mi ń gbọ́. ẹ dákun mo bẹ̀ yín ni ẹ̀yin ọmọ Yorùbá. 09036 37 1643. adẹ́lẹ́ẹ̀kejì tó tún dàbí rẹ̀ ṣe rí mi tí mò ń ṣe program yìí. dátà tí mo mọ̀ fi ń ṣe program yìí kèé máa ṣe kéré mi. àwọn tí bá ń lo dátà wọ́n lè máa testify sí i. kì í ṣe pé a kì í ní information, kì í ṣe pé kì í wù wá ká bá ìran wa sọ̀rọ̀ lóòrèkóòrè, àmọ́ dátà ti fẹ́ gbaṣọ lọ́rùn wa. mo wá ń rọ̀ yín, mò ń bẹ̀ yín, ẹ máa bọ́ èmi náà lówó dátà 9036 37 1643 9036 37 1643 lẹ́ẹ̀kan sí 9036 37 1643. Opay kò sí iye tó kéré, kò sí iye tó pọ̀ jù, ẹ̀yin là ń jẹ́ mọ̀gábálá àdóńbàrà ẹ̀jẹ̀ àdá. It's better ká dóńbàrà ju ká jalè lọ. bàtà àti mo lè jà àfi ká ṣe kíni, àfi ká tọrọ bárà. bí mo ṣe ń ṣe program yìí lọ ẹjọ́ ó wù mí, ẹ̀yin tẹ́ ń wò mí yìí gẹ tọrọ kọ́bọ̀ èṣù tẹ́rẹ́, ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹlí ní dohun. èṣù tẹ́rẹ́ ẹni ní dohun. ẹ ṣe ń wò mí sọ ẹgbẹ̀rún kan, ẹgbẹ̀rún méjì, ẹgbẹ̀rún mẹ́ta ilẹ̀ ń bá mi jù nu Opay yẹn ara ẹ̀ lára ẹ̀ ṣòkòtò ọlọ́pàá. ń lè máa rí dátà lò, èmi náà lè máa rówó ọwọ́ mú lẹ́nu. 9036371643. àwọn Àgbẹ̀kọ̀yà yẹn ṣe kókó. 09036 37 1643. ẹ pè mí, ẹ mẹ́sẹ̀jì mi lórí WhatsApp. ọ̀nà wo lẹ lè gbà láti assist wọn, yálà by food or any other things. ẹ jọ̀ọ́ mo fọlọ́dùmarè bẹ̀ yín,
mo fi alálẹ̀ Yorùbá bẹ̀ yín, mo fi gbogbo nǹkan pátápátá mi bẹ̀ yín. Mo á kí bàbá mi Professor Banji Akíntóyè lẹ́ẹ̀kan sí. Bàbá k'Olódùmarè tó jẹ́ ká túbọ̀ róòrùn yín ṣaṣọ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́, kó níwájú ọmọ kẹ́yìn, kẹ́lẹ́yìn náà ọmọ síwájú, lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀ ní mọ̀dàmú. Mo kí Májàsọ́lá Àdìsá ọmọ adé ẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté ojú tó lé ojú tó ko. Olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò, bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí, owó bàbá Dọ́milọ́lá Ẹkùn, bàbá Yọ̀mídé. Bàbá ẹ̀ ní sunkún lórí aya, ẹ̀ ní sunkún lórí ọmọ, ẹ̀ ní lálá òṣè mọ́, lágbára lọ́wọ́ Ọlọ́run. Òmìnira yín yóò ṣojú ẹ̀mí gbogbo wa, lágbára lọ́wọ́ Ọlọ́run. Àwọn tí ń bú yín bẹ́ẹ̀ sọ̀rọ̀ ń pa Buhari, eré wọn ló burú o. Làákàyè wọn dọ̀bálẹ̀ nítorí mi ò mọ bí wọ́n wà nígbà tí Buhari ń fi kú yọ ẹ̀yìn, tí ń fi kú lé yín kí, tó fi kú yọ Àdògán, tó fi kú yọ àpá àpátáì. Tákàwá aláìṣẹ̀ tó kó àrèlú Àbújá tá lọ rèé jẹ ration food tá ń jẹ engine oil. Ẹ sọ̀rọ̀ ńgbà náà bí ṣe bá ń jẹ légbò àní gbáriwo. Bélègbò bá wá ń jẹ ṣe ariwo wà ta kí ló dé ẹ̀yin ọmọ Yorùbá ẹ ṣe rí báyìí ná. Ẹ ṣe rí báyìí. Ẹ má gbàgbé ìbéèrè tí mo béèrè. Ẹ bá wa bìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹ béèrè Rauf Arẹ́gbẹ́ṣọlá pé ń bo ni Iskilu Wákìlì, ògbóǹtarìgì ajínigbé tí ọwọ́ àwọn ọmọ Yorùbá bá ń gbà wọn, tí wọ́n sì mú lọ sí abolongo, tí wọ́n wá so pàpàpọ̀ àwọn Buba Galadima, Arẹ́gbẹ́ṣọlá ńkò tí wọ́n já prison, tí wọ́n jẹ́ wọ́n sá lọ, níbo wọ́n wà. Ìyẹn ni ẹ bá wa bí wọ́n léèrè o. Bí wọ́n bá láwọn yọ àwọn rescue wa, ẹ bá a sọ fún àwọn ò ní di rescue, òmìnira làwa fẹ́. Kí wọ́n kọ́kọ́ rescue ara wọn ná, kí wọ́n tó láwọn rescue wa. Ẹ ṣé, mo dúpẹ́. Ẹ má gbàgbé ọ̀rọ̀ àwọn Àgbẹ̀kọ̀yà 09036 37 1643. Yorùbá nation no going back.